so Mr. Muniru ẹ tán mic. Alright, ẹ sọ pé àwọn lárúbáwá wọ́n pe nǹkan wọn ní Allah àbí bẹ́ẹ̀ni nílẹ̀ sà, Yorùbá àwa pè tiwa ní Ọlọ́run Olódùmarè ẹ bẹ́ẹ̀ni wá sà, sọ pé kankan náà ni bẹ́ẹ̀ni ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá jẹ̀lẹ́gbé ǹjẹ́ sà. rí ṣé Ọlọ́run Olódùmarè ṣó lójúbọ? Ṣé Ọlọ́run Olódùmarè lójúbọ? Bẹ́ẹ̀ ni. Ọlọ́run Olódùmarè nílẹ̀ Yorùbá yìí ó ní àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹ fi ń ṣàkàsọ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run bá Mi ò tí ì nílẹ̀ béèrè Yorùbá yìí. àkàsọ̀ lọ́wọ́ yín báyìí sà. Ìbéèrè tí mo bí ni wípé ṣé Ọlọ́run Olódùmarè ṣé ó ní ojúbọ? That is the question. Ọlọ́run Olódùmarè kò ní ojú tán tí ń bọ́ bò ó ní bá ṣe ń bọ́ Ọlọ́run bá. Ok, ṣé ẹ ti gbọ́ rí nílẹ̀ Yorùbá káwọn kan sọ pé mò ń bọ̀ mo fẹ́ lọ bọ Ọlọ́run? ok kí ni ìtumọ̀ ìrúbọ tẹ máa ń rúbọ tẹ máa lọ ń gbé ẹbọ sí Tá a ilé bá kan lè sí oríta mẹ́ta kan? ẹ máa gbọ́ a lè bọ eégún, a lè bọ Ògún, a lè bọ Ṣàngó, a lè bọ Bàtálá, a lè bọ Ọya, àwọn yẹn ní ojúbọ. Nǹkan tí mò ń bí yín ni pé Ọlọ́run Olódùmarè gangan ṣé ẹ gbọ́ rí nílẹ̀ Yorùbá pé ó ní ojúbọ? Bẹ́ẹ̀ ni mo gbọ́ rí. Ó dà, ibo ni ojúbọ ẹ̀? Ojúbọ ẹ̀ ibi ọmọ Ògún yẹn náà lójúbọ ẹ̀ wà. Nǹkan mo rí pé mistake ni ẹ̀ ń ṣe. Mi ò búyàn. Nǹkan téèyàn ò bá mọ̀ ó máa ń ṣàgbà èèyàn ṣe get so. Nǹkan tèmi wá fẹ́ béèrè lọ́wọ́ yín sà ẹ má bínú sà. Ẹ jẹ́ ká délẹ̀ máa aláwọ̀ yín kẹ́ sọ̀rọ̀. Ojúbọ Ògún, Ògún ni wọ́n lọ bọ́ ńbẹ̀, wọn ò lọ bọ Ọlọ́run. Ojúbọ Ṣàngó, Ṣàngó ni wọ́n lọ bọ́ ńbẹ̀, wọn ò lọ bọ Ọlọ́run. Ojúbọ Bàtálá, Ọbàtálá ni wọ́n lọ bọ́ ńbẹ̀, wọn ò lọ bọ Ọlọ́run. Ṣó ń yé yín? Kò sí ibi kankan Ọlọ́run Olódùmarè kò lójúbọ. Ní ilẹ̀ Yorùbá ibi gbogbo ni Ọlọ́run wà. Àmọ́ àwọn òrìṣà tá à ń bọ yìí bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ẹni à ń fi wọ́n ṣe àkàsọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n wá dàbí intermediary láàrin àwa àti Ọlọ́run Olódùmarè. Wọn ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ṣó ti yé yín sà? Ok sà. Alright, yeah. Ṣé wá rí bá a ṣe ń bọ Ògún, tá à ń bọ Ṣàngó, tá à ń bọ Bàtálá yẹn, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ Lárúbáwá wọ́n ń bọ Allah. Allah ẹ̀ ń bá wọn bọ́ ni. Ìlànà tẹ́ fi ń bọ Allah òun ni ìrun kíkí ẹ máa bọ́ lẹ́ẹ̀márùn-ún lójúmọ́. Allah ó ní ojúbọ, Kàábà ní ojúbọ ẹ̀. Ló fi jẹ́ pé ibikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé tẹ́ ẹ bá fẹ́ bọ Allah, ẹ máa ní láti dojúkọ ojúbọ Allah. Gẹ́gẹ́ bí àwa náà tá a bá fẹ́ bọ Ṣàngó, tá a bá fẹ́ bọ Ògún, a máa ní láti dojúkọ ojúbọ Ògún. Ojúbọ yẹn ló dúró gẹ́gẹ́ bí altar. A lè fẹ́ bọ Ògún sìn ká wá dé ojúbọ Ògún ká wá kọ̀yìn sí ojúbọ Ògún irọ́. A máa dojúkọ, a máa bọ. The same way tẹ́yin náà bá fẹ́ bọ Allah, ẹ máa rí wípé ẹ máa ní láti locate ojúbọ Allah. So ẹ̀yin náà ń bọ Allah ni, ṣìgìdì ni. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Àmọ́ Allah ó wà nínú àwọn deities tí àwọn ọmọ Lárúbáwá ń gbà lọ sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Ìbéèrè tẹ́ wá kọ́ béèrè ní pé kí ni àwọn Lárúbáwá ń pe Ọlọ́run Olódùmarè? I'm not an Arab. Mi ò mọ̀. You understand? But tẹ́ bá ní Arab tó bá wà honest, á ṣàlàyé fún yín. Wọ́n á gbé yín débẹ̀. Àwọn ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá gbé ilẹ̀ Àràbù. Wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah òun gangan kọ́ ni Ọlọ́run Olódùmarè. Wọ́n package Arab deity, nǹkan tí wọ́n ń bọ ní orí ilẹ̀ wọn. Wọ́n package ẹ̀ wá láti fi conquer every other part of Africa. Wípé káwa máa bọ nǹkan tá à ń bọ mọ́. La ilaha illallah, ẹ ò gbọ́dọ̀ bọ nǹkan kan. Ilá àyàfi Allah. Káwa máa bá wọn bọ Allah wọn ní ilẹ̀ Arab. Ṣé wá rí Allah, ẹ rí pé èdè Arabic nìkan ni ẹ lè fi bọ. Ẹ ò lè fi èdè míì bọ. Bó ṣe jẹ́ pé táwa náà bá fẹ́ bọ Ṣàngó, ẹ ò lè fi èdè míì bọ Ṣàngó àfi èdè Yorùbá. Ẹ ò lè dédìí Ṣàngó sí kẹ́mà ní Ṣàngó, here I am, I am here with you, I am here Ṣàngó. No, ẹ máa ní láti sọ èdè Yorùbá torí pàwọ́ la ní. Tẹ́ ẹ bá lọ sí India, wọ́n ní nǹkan tí wọ́n ń bọ, èdè wọn ló máa fi bọ́. Tẹ́ ẹ bá dé China, wọ́n ní nǹkan tí wọ́n ń bọ, èdè wọn ló máa fi bọ́. Táwọn Chinese náà bá gbé nǹkan tọ̀dọ̀ tí wọ́n tó bá fẹ́ sọ báwọn fẹ́ fi conquer the whole world, a ní ní choice tá a bá fẹ́ bá wọn bọ nǹkan tí wọ́n ń bọ ní China, a máa ní láti lọ kọ́ Chinese. Ṣé ẹ understand? Tá a bá dẹ̀ fẹ́ bọ́, a máa ní láti dojúkọ ojúbọ nǹkan yẹn táwọn China tó ń gbé wá fún wa, a máa ní láti locate altar yẹn, a máa ní láti face ẹ̀. So Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè rárá. Ṣìgìdì tí wọ́n ń bọ, ṣìgìdì àkúnlẹ̀bọ, nǹkan tá a bá ń bọ òun ló ní ojúbọ. Tó ti yé yín? So Allah kò kí ń ṣe Ọlọ́run. Ìbéèrè wo lẹ tún fẹ́ béèrè? Ok, ẹ má bínú sà, ẹ ní pé Allah ò kì í ṣe Ọlọ́run bá, ṣìgìdì ni Allah àbí?
so ìbéèrè mi ni pé kódó dín pé Islam kódó dín pé ó tàn kálẹ̀ sí kódó dín pé ànábì Muhammad sallallahu alaihi wasallam nípò dé sí ayé nípò Muslim wa ṣé a mọ̀ pé àwọn tó ń sin tó ń ṣe ẹbọ ní Mẹ́kà gbà yẹn wọ́n mọ̀ pé Ọlọ́run kan wà yàtọ̀ sí pé wọ́n ń sin ṣìgìdì wọ́n ń sin eré tó jẹ́ pé Ọlọ́run bá yẹn wọ́n pè ní Allah gbogbo àwọn òòṣà tán kó jọ sínú Kábà kò sí èlé tó jẹ́ Allah nínú wọn gbogbo wọn pátápátá ló ní orúkọ náà fún olúkálùkù wọn láti gbà tí ẹni sọ̀rọ̀ láti gbà tí ànábì Ibrahim tó ti wà náà ti ń ṣẹbọ wọn so nílẹ̀ Yorùbá ti wà náà ń bí báyìí náà ṣe ń gbọ́ àwọn tó ń sin Ògún tó ń sin Ọya tí wọ́n ń sin Ọbàtálá tó jẹ́ pé wọ́n ń ṣe ẹbọ yìí tá a mọ̀ pé wọ́n ń ṣe àwọn náà wọ́n mọ̀ pé Ọlọ́run bá Elédùmarè wà bọ̀ wọ́n dẹ̀ ń sin Ògún wọ́n sin Ọbàtálá wọ́n sin kí pé àwọn Ògún yẹn àwọn Ọbàtálá yẹn bọ̀dá wa ni wọ́n nà. Mistake tí mo ń bọ̀ ètò láyé mo ń tọ́ láti ẹ ṣe sùúrù nǹkan problem tí mo sọ tẹ́lẹ̀ pé àwọn tó bá ń ṣe Islam they are foreigners ní orí ilẹ̀ wa and they will never speak anything good about our land ṣe understand irú ẹ̀ ní irú yín báyìí ẹ ò mọ ìyàtọ̀ láàárín irúnmọlẹ̀ àti òrìṣà tẹ́ ẹ bá sọ pé Ọbàtálá àwọn brọ́dà wa ni wọ́n Ọbàtálá irúnmọlẹ̀ ni Ọbàtálá ló mọ èèyàn human àwọn èèyàn tẹ́ rí Ọbàtálá ló mọ Ọlọ́run Lódùmarè fi àṣẹ sí ó yàtọ̀ sí bí Allah ṣe dáyé Allah ní òun dá Adam òun fi ọwọ́ ara òun fi dá Adam òun wá yọ Awau láti ara Adam tẹ́ ẹ bá wò báyẹn àti Adam àti Awau they are still family ẹ̀jẹ̀ kan náà ni wọ́n ó yẹ kí gbogbo everybody kí á ní the same blood group the same genotype ló yẹ kí everybody ní tó bá yẹ pé lóòótọ́ nǹkan tá a là sọ ó correct now nílẹ̀ Yorùbá Ọbàtálá mọ akọ lọ́tọ̀ ó mọ abo lọ́tọ̀ they are not family wọ́n yàtọ̀tọ̀ Ọlọ́run Lódùmarè dẹ̀ fi àṣẹ sí tẹ́ bá dẹ̀ wo àwọn èèyàn tẹ́ bá wo genotype pé tẹ́lẹ̀ ìyàtọ̀ tẹ́ bá wo tẹ́lẹ̀ ìyàtọ̀ kò dẹ̀ ń ṣe èèyàn kan bẹ́ẹ̀ ni Ọbàtálá mọ ṣe understand bẹ́ẹ̀ wá bí ẹ sọ pé brother wa ni wọ́n torí pé èèyàn ló máa ń di òrìṣà èèyàn ló máa ń di òrìṣà so problem tí mi ò lè bá yín wí but mo fẹ́ káwọn ọmọ Yorùbá mọ̀ pé àwọn tó ń ṣe ẹ̀sìn yìí àwọn ọmọ àlè ló ń ṣe ẹ̀sìn Islam because a ní láti sọ bó ṣe rí àwọn ọmọ àlè àwọn ló máa ń ṣe ẹ̀sìn Islam because it is a different ideology it is another person's culture so tó bá gbé ẹ̀sìn Islam wá ẹ̀sìn Islam máa ní láti go against your own culture èdè Lárúbáwá ni Islam mú dání á ní èdè Yorùbá ò dá ìmúra Lárúbáwá ló gbé dání á ní ìmúra Yorùbá ò dá Allah ló gbé wá á ní Ògún Ṣàngó Ọbàtálá táwa ń bọ á ní kò dá ká máa bọ Allah so ó máa go against gbogbo àwọn nǹkan tá à ń ṣe ló fi jẹ́ pé for us to have a very good bóyá country a very good country tá a fẹ́ kí ilẹ̀ wa dá a good land we must eradicate these people because they are cancers àwọn tẹ́rí tó ń ṣe Islam cancer ni wọ́n máa kó ìkórìíra bá ilẹ̀ wa wọ́n á máa jẹ́ káwọn èèyàn máa kórìíra ibi tí wọ́n ti ṣẹ̀ wá mi ò rí ibi tí ṣẹ́yìn rí igi tó wù kí igi wa máa kórìíra root ẹ̀ ibi ìnigi yẹn wù sí o igi yẹn kó wá máa kórìíra ilẹ̀ yẹn ilẹ̀ tó jẹ́ root ẹ̀ tó ti fẹsẹ̀ múlẹ̀ kó wá ní kán gbé òun kúrò ní orí ilẹ̀ yẹn kán gé òun kúrò níbẹ̀ kán gbé òun lọ síbòmíì igi yẹn máa gbẹ ni igi yẹn máa kú ni so àwọn tẹ́ẹ̀rí tó ń ṣe ẹ̀sìn Islam àwọn tí wọ́n fẹ́ wá pa ìran Yorùbá run ni lẹ fi máa rí wọn tó máa sọ àìdá nípa ilẹ̀ Yorùbá fact ni tí àwọn mùsùlùmí bá pọ̀ gan ẹ rí pé bó ṣe ń pọ̀ sí ni wàhálà ń pọ̀ ẹ wá rí pé tí mùsùlùmí bá dínkù ẹ rí pé àlàáfíà tún máa jọba ẹ gbà bí mo sọ fún yín fact ni mo ń sọ fún yín kí gbogbo ilẹ̀ wa ń ṣèkájí mùsùlùmí wọ́n máa pààyàn yára ń dẹ ẹni torí àwọn kan máa sọ pé hali sunna ni ọ̀nà àwọn kan máa sọ pé salafiya ni àwọn kan máa ní tìjàníyà ni àwọn kan máa ní sufi ni wọ́n á máa gbógun sí wọn máa para ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Nepal báyìí wọ́n ti sun mosque báyìí because wọ́n ti understand ibi tí problem wọn ti wá ẹ lọ sí every country tí ò dá lẹ́nìí the root of their problem is Islam fact ni ẹ lọ confam ṣé Afghanistan la fẹ́ sọ ṣé Sudan la fẹ́ sọ ṣé Somalia la fẹ́ sọ ibi tí wọ́n bá gbé Islam lọ wàhálà máa dé bá ìlú yẹn torí wípé ó máa gbé against àṣà àti ìṣe wọn wọ́n gbé dé India ó gbé against àṣà àti ìṣe wọn wọ́n gbé dé England ó gbé against àṣà àti ìṣe wọn wọ́n yé níbi ẹ̀ tó bá ti gbé lọ káàkiri gbogbo àgbáláyé á ní nǹkan tẹ́ ń ṣe lórí ilẹ̀ yín pé kò dáa so wọ́n máa fẹ́ clear yín kúrò lórí ilẹ̀ yín wọ́n á fẹ́ lé yín wọ́n á fẹ́ gba agbára lọ́wọ́ yín tó bá ti pọ̀ wọ́n máa sọ pé no mùsùlùmí ni kẹ́ ẹ dìbò fún ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́ṣun
torí wọ́n ń wá agbára tó má jẹ́ fi lè gba ilẹ̀ yín, gbogbo àwọn òfin lárúbáwá ló máa lò lé yín lórí, and by that ilẹ̀ yín ti lọ nìyẹn. Ìdí nìyẹn tó fi jẹ́ pé a ní láti rí Islam àti àwọn mùsùlùmí fáàtì ni ọ̀tá wa ni wọ́n, ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n. Àwọn àáfàá yẹn wọ́n ti gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá, so wọ́n dẹ̀ ẹni tó bá dẹ̀ gbàbọ̀dè tán bá dalẹ̀ dandan ní wọ́n gbọ́dọ̀ bálẹ̀ lọ. So culture Arab òun ni Islam, òun lè fẹ́rẹ́ ni tó wá máa go against Yorùbá tradition. So mo ti explain fún bí mo ṣe explain Mr. Muniru, tó bá jẹ́ pé ọmọ ọdún mẹ́wàá ni mo explain fún, ó máa yé. So tí ò bá yé yín, ó ń fi hàn wípé ọmọ àlè ní pé ẹ ò kì í ṣara wa. So it's as simple as that. Ẹ ṣé gan. So bóyá ká jẹ́ kí ẹlòmíì sọ̀rọ̀. mo fẹ́ béèrè nǹkan kan, mo fẹ́ gẹ̀ẹ́tì nǹkan kan. bí o ẹ ti ṣe ṣe tán sáà. ẹjọ bàdá Munirudeen, ẹjọ ẹ má bínú, ẹ fún mi ní verse kan nínú Quran níbi tí Allahu ti pe rẹ̀ ní the greatest. Akbaru tẹ máa ń pe Allahu Akbar tẹ máa ń ṣe yẹn, ibi tí Allahu ti pe rẹ̀ ní Akbar póun lòun wà greatest. Ẹ fún mi nínú Quran, verse kí ni Quran, kí ni verse kí ni. ibi tá aláwọ̀ tí náà wà greatest nínú Quran. Ok, ẹ ní sọ̀rọ̀. Ẹ mọ̀ pé a ní greater, greatest. Ibi tá láti sọ pé òun lòun wà greatest jù. Ẹ fún mi. Ok, ẹ ní sọ̀rọ̀. Jẹ́ bá wa power tap. Tabari mùsùlùmí tó bá jẹ́ ọmọ Yorùbá ló máa let Malik da. Malik is not here. So àwọn àfáà wà nísàlẹ̀ tí wọ́n fẹ́. Ọbaṣọlá ṣe free. Kí àmọ́ wà pẹ̀lú yín. So ó dábàá a máa fa ìyẹn àti àfáà kan lẹ̀ sí yìí o. Kẹjọ mú nǹkan lẹ̀. Ẹ dákun ẹ má bínú. Ṣé mo lè ẹ̀kún wọn? Ẹni sùúrù sáà. Ẹni sùúrù ẹ̀ kan wà. So àwọn èèyàn ní láti mọ̀ pé Allah is a deity. Nǹkan tí wọ́n ń bọ ni Allah. Many places náà lòun náà máa ń sọ pé no deity except Allah. So wọ́n fẹ́ wá fi Allah kan fi clear all of our own deities, the Ògún, Ṣàngó. Allah ò kí ń ṣe Ọlọ́run, Ọlọ́run Olódùmarè is the supreme being. Wọ́n ní láti understand eléyìí. So tẹ́ bá tẹ̀ síbẹ̀ gan, tẹ́ síbẹ̀ pé is Ọlọ́run Olódùmarè a deity or a supreme being? A sọ fún mi pé is supreme being because supreme being has no shrine, kò lójúbọ. Allah ò ní ojúbọ. Quran verse wo lẹ fẹ́ sọ? Kò rí wọn wà ní wọn ò rí. Tán bá ti rí kan jẹ́ ká mọ̀. So supreme being kò ní ojúbọ, ẹ ò lè sọ pé ibi báyìí ni ẹ fẹ́ locate, ẹ fẹ́ lọ máa bọ. Wọn ò kí ń bọ supreme being. Iṣẹ́ supreme being ni kó fi àṣẹ sí nǹkan. Ó máa fi àṣẹ sí nǹkan tẹ́ bá ti wúre nídìí Ògún máa gbé ìwúre yín lọ sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè á fi àṣẹ sí. Torí ẹ̀ la tẹ́ bá wo the system of governance, ẹ rí wípé Tinubu wà lókè, a ní àwọn representative, a ní àwọn governors. Tẹ́ bá ní issue gan ẹ̀kan lè sáré kúgìrì lọ sọ́dọ̀ governor. Ó ní àwọn tó súnmọ́ yín bí iṣan ọrùn tẹ́ máa kọ́kọ́ report fún. So nǹkan táwọn Islam fẹ́ ṣe ni wọ́n fẹ́ fìyà jẹ wá, wọ́n fẹ́ cut bridge yẹn. So bridge tó wà láàrin àwa àti Ọlọ́run Olódùmarè, àwọn mùsùlùmí fẹ́ cut yẹ. Tó bá ti cut yẹ, then ìyà máa jẹ wá dáadáa. Wọ́n wá fẹ́ gbé deity ṣìgìdì ilẹ̀ Lárúbáwá wá tí ò gbọ́ èdè Yorùbá, tí ò mọ̀ wá rí. Mo ti ṣe tán fún yín sáà o. Ok, mo ń bọ̀. Ṣìgìdì ilẹ̀ Lárúbáwá tí ò mọ̀ wá rí, tí ò gbọ́ èdè Yorùbá, wọ́n fẹ́ gbé wá ká máa bá yẹn sọ̀rọ̀ kò tẹ̀lé gbéde wa. So bí àárín ìwé jẹ́ nìyẹn. So Quran verse wo ni? So ẹ lọ sí inú Suratul Baqarah, Ayatul Kursi o. Ẹ ṣáà mú dáadáa. Bẹ́ẹ̀ni, same thing they did to the Hausas. So Quran chapter 2 verse kini? Okay, Kursi, that's Quran 2 verse 255. Ẹ bá wọn gbé jáde, Allahu la ilaha illa huwa ni wọ́n sọ. Ètò láyé. Tẹ́ bá wo àwọn Hausa báyìí, wọ́n ti gba Ubangiji, wọ́n ti báyé wọn jẹ́, wọ́n ti gbé Allah lé wọn. Nagode Allah wọ́n dẹ̀ ń pariwo kiri báyìí, wọn ò mọ Ubangiji mọ̀. So the same thing náà ni wọ́n fẹ́ lò fún wa, wọ́n fẹ́ scope wa ni. So ẹ̀yin ọmọ Yorùbá jí. Ètò láyé ṣe wà ń bẹ̀. Ètò láyé, ó dàbí ètò láyé ò sí ń bẹ̀ o. So Ọbaṣọlá ṣe máa continue lórí ètò láyé ló béèrè question mi ìjẹ̀mọ̀ kan tí wọ́n fẹ́ mú jáde. Ó dà pé mo gbọ́ question tí wọ́n bi wọ́n léèrè, wọ́n ní kí wọ́n gbé ibi tí wọ́n bá ti rí Allahu Akbar. Bẹ́ẹ̀ ni kán mú jáde. Ó dà pé wọ́n ní kí wọ́n mú wá. So Quran wo ni àyà wo ló wà? Quran kí ni? Wọ́n sọ pé Allahu Akbar, wọ́n ní pé ibi tí Allah ti sọ pé òun fún ara òun greatest. Ok, ó yá, Quran kí ni? Ayatul Kursi náà ni màá lò fún yín sáà. Suratul Baqarah nìyẹn, Quran 2 verse, is it not 255 àbí? Bẹ́ẹ̀ni.
Okay. ẹ bá wọn gbé jáde àbí. ìbá àtẹ́mẹ̀sì babalájọ́ wọ́n fẹ́ lọ bá yín gbé wá ni ó dà pé Ọbaṣọlá fẹ́ bá yín gbé wá. Comment section yìí kan on fire down ni. Àmàdélé kìí ṣe wá ń bẹ̀. pẹ̀lú yín. No 100 yẹn ṣe máa ṣe wọ́n sí. Ok ètò láyé sí bọ́lẹ̀. Ọbaṣọlá ṣe wá ń bẹ̀. Ọbaṣọlá. bí mo wà ń bí mo wà ń bí. ṣe bá wọn gbé jáde ni. Mo fẹ́ gbé fídíò yẹn jáde ni mo fẹ́ Ok gbé kíní yẹn jáde. báyà yẹn jáde. Yeah. Yeah, sẹ́tìrì. ó ti rí kẹ́ẹ̀ka Ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin náà lẹ́ka bí tó ti ní greatest ń bẹ̀ ọ̀yá. ẹ̀yin náà Lọ́dọ̀ ẹ̀yin náà ẹgbẹ́ mi sí big ẹ̀yin screen. lẹ béèrè question lọ́wọ́ mi ẹ̀yin lẹ béèrè question lọ́wọ́ mi mo dẹ̀ ti sọ fún yín pé bí báyìí ló wà ẹ̀ẹ́dẹ̀ka No, ẹ̀yin lẹ́ka jáde tẹ́ ṣàlàyé rẹ̀ ẹ̀yin lẹ́ máa bá wa kà á ẹ wà ṣàlàyé rẹ̀ pé sẹ́tìrì ń tẹ́ béèrè. ṣé ìkọ́ntẹ́ gbé jáde òye yín ni. Ó yí àwa. Ó yí àwa bọ ẹ̀yin tẹ ẹni sùúrù ẹ̀yin lẹsẹ tá a bá gbé àyà jáde àwa ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù táwa bá gbé àyà jáde àwa máa kà fún yín so but ẹ̀yin lẹni ká bá yín gbé jáde so even ẹ̀yin gan ẹ̀yin tẹ fẹ́ evidence wọ ló yẹ kẹ́ gbé nǹkan yín jáde kì í sábà ló sẹ́yìn ká bá yín gbé jáde. ok ẹ wo ìparí àyà yẹn sáré kí ló sọ bẹ́ẹ̀ ó ní wàhùwà al-aliyyul azim so kí ni ìtumọ̀ wàlíyul azim. ní tí wọ́n bí yín léèrè kọ́ lẹ́ ń sọ yẹn. òun lè ní sọ fún yín ibi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ ní tí wọ́n béèrè yẹn question tí wọ́n béèrè kọ́ lẹ́ ń darúkọ yẹn. ẹ lọ sí ìsàlẹ̀ àyà yẹn kí ló sọ ń bẹ̀. ìsàlẹ̀ rẹ̀ náà láti wá ìṣèbí kùrì sí ìlẹ̀ ń sọ. bẹ́ẹ̀ ni. Allahu la ilaha ó ti gbé látòkè délẹ̀ bó ṣe wà yẹn. wàhùwà ẹ gbọ́ ìparí àyà yẹn nísàlẹ̀ ó ní wàhùwà al-aliyyul azim kí ni ìtumọ̀ wàlíyul azim. Ó yẹ ẹ̀yin náà ni ẹ sọ túmọ̀ rẹ̀. nítorí ẹ máa ka lárúbáwá sí ẹ gbọ́ wọn tí ò yé. Ẹ̀yin náà ni kẹ́ sọ túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ rẹ̀. ẹ mú ẹ ń dá lórí ẹ ń dàrú. Ó yá kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ rẹ̀. Ó yá. ẹ̀yin náà ni ẹ ṣé ṣẹbẹ mọ̀ lárúbáwá dáadáa ṣe mo ṣe àrí tẹ́ ń ka lárúbáwá tẹ́ ń ṣe. Ṣé ẹgbọ́n tí wọ́n bí yín léèrè wọ́n níbo ni Allah ti sọ pé ibi tóun ti great jù pé òun lòun great so náà nísìn ẹ̀yin lẹ́wà ní ká lọ wáyà báyìí ó ẹ̀yà ẹ farabalẹ̀ ẹja gbọ́jàre ìwà wà láàlíyù làzim lẹ́kàn pariwo kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ wà wà láàlíyù làzim tẹ́ ń pariwo yẹn kí ni ìtumọ̀ rẹ̀. He is the most high and the great so kílẹ̀ wá ń bá mi ń pò. The most high and the great. bẹ́ẹ̀ni. ẹ jọ ẹ n tó bí yín kan yàn sáàsì wa huwa rabbul arshil azim wa huwa rabbul arshil azim ìyẹn gangan ló bí yín. kò ń ṣe wá wà Rabbul Arshil Azim náà bí mi wọn ní ibo lọ́nà ti pera ẹ̀ ní pé òun ni the great. wẹ́n ẹ̀yin àti ètò láyé ẹ̀yin lẹ ní. ẹdún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ sọ pé ẹ̀yin àti ètò láyé lẹ́jọ́ ní eléyùn tí ètò láyé bá ti dé ẹni sùúrù tí ètò láyé bá ti dé so ẹjọ́ máa yanjú àyẹ̀yẹn ẹ̀bọ̀ èmi kàn ní question kan tí mo fẹ́ béèrè èmi kàn ní question kan tí mo fẹ́ béèrè náà. No, mo ń bọ̀ ẹ jẹ́ kí mi béèrè question kan náà ẹ jẹ́ kí mi béèrè question tèmi náà so ká tó wá máa lọ. Sheikh Munirudeen. All right. Yeah. Ǹjẹ́ ẹ mọ bí sẹ́ẹ̀lì ṣàlàyé fún wa bí àwọn àyà Al-Qur'ani bó ṣe má ṣe ń sọ kalẹ̀ ẹ gbọ́ mi dáadáa o bí wọ́n ṣe ń sọ àwọn àyà Al-Qur'ani yẹn kalẹ̀ àti wípé níbo ni wọ́n ń kọ́ sí. ibi tó ń kọ́ sí. ó ti yé nìsín ṣe mọ̀ pé ó ní bí wọ́n ṣe ṣàlàyé fún wa wípé báyìí láyà Al-Qur'ani sì sọ̀kalẹ̀ o ibi báyìí ni wọ́n ń kọ́ sí o wọ́n ń kọ́ sí báyìí so àwa nídìí àwọn evidence ibi tí wọ́n kọ́ àyà Al-Qur'ani yẹn sí kó tó di kí wọ́n ti kó gbogbo kíní yẹn jọ sójú kan ṣe mọ̀ pé wọ́n kó jọ sójú kan ni ó yẹ ká lè máa rí ibì kan láti máa rí kí àwọn kọ kíní kan síbì wọ́n kọ kíní kan síbì wọ́n kọ kíní kan síbì so sáà lè rí
ok ní bismillahirrahmanirrahim nígbà tí revelation alukuran tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ok so ó ń wá láti inú rúyà wá bá Ànábì gbọ́ mi. ṣé àwọn èèyàn ò gbọ́ lárúbáwá ń bì rúyà yẹn àlá ni àwọn èèyàn ò gbọ́ ẹ sọ ní Yorùbá. ó ń wá láti ojú àlá wá bá Ànábì. ok ojú àlá ni information yẹn ti ń wá àbí. màláìka Jibril náà sì ń mú wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ok tí revelation bá wá ń dé bọ́ wá bá Ànábì Muhammad tí Ànábì bá ń kà fún àwọn sàábé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì wọ́n máa kọ́ eléyìí tó wọ́n máa kọ́ sílẹ̀ àwọn ọmọ kọ sínú ewé láyé ìgbà náà. ok ní pátákó ẹsẹ̀ ràkúnmí tó máa ń fẹ̀ yẹn wọ́n máa ń kọ́ síbẹ̀ náà. ok nítorí kò tí sí pépà nígbà yẹn. ok kò tí ì sí ìwé. ìgbà tó di modern age wọ́n pa àlùkò àlùjọ sójú kan bẹ́ẹ̀ ni. ok so àwọn áfíìsì tó dẹ̀ ń ha náà wọ́n wà láyé ìgbà yẹn. ok so now èmi tó máa ń gbọ́dọ̀ kí wọ́n máa ń gbọ́ kí wọ́n sọ pé wọ́n tó máa ń kọ́ sára àpáta sára nǹkan kan ara wọ̀rà kún mi. òun náà ni mo ti dá yín lóhùn gbogbo kan tí mo sọ náà lẹ́tún tún béèrè. kí wàá ní evidence tá a fi lè rí ṣé mo wí pé n tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí nísìnyí pé ọ̀rọ̀ Allah ni ọ̀rọ̀ tó wá láti sánmọ̀ ni. ẹ ń bèrè evidence ibi tẹ́ ti lè rí tẹ bá fẹ́ wá evidence ibi tẹ́ ti lè rí ẹ lọ sí Saudi Arabia. ẹ wá ní sùúrù no ẹ̀yin tẹ́ lè sọ̀rọ̀ wípé wọ́n kọ kíní ìsára àpáta wọ́n kọ kíní ìsára awọrin wọ́n kọ kíní ìsára bàtà ẹsẹ̀ ràkúnmí ìmọ̀ bí bàtà ẹsẹ̀ ràkúnmí ṣe fẹ́fẹ́ tó fà di kí wọ́n kọ ọ̀rọ̀ sára bàtà ẹsẹ̀ ràkúnmí wọ́n kọ sára bàtà ẹsẹ̀ ràkúnmí so now ó yẹ kí ẹ̀yin lè ní ó yẹ ká lè rí evidence kó tó di wípé ẹ̀yin náà gbà pé a gbà pé kíní ìbò ṣe rí nìyẹn tó tọ́ ọ̀bọ̀ ó yẹ káwa náà lè rí evidence gbà ara kíní báyìí ní àkíní ìrè o alifábẹ́ẹ̀tì tí wọ́n fi ń kọ́ tẹ́lẹ̀ kó tó di pé ó di alifábẹ́ẹ̀tì lárúbáwá tó wà báyìí ó yẹ ká lè rí ó yẹ kẹ́yìn gẹ́gẹ́ fúnra lára yín ó yẹ kẹ́ lè rí so ìdí tá a fi ń béèrè evidence nìyẹn. alifábẹ́ẹ̀tì wo náà fi ṣe lárúbáwá yàtọ̀ ń gbà yẹn sí lárúbáwá sí ni. èmi kàn sọ ni bóyá sẹ́mọ̀ wípé àwọn Egypt àwọn náà ni bí wọ́n ṣe ń kọ nǹkan tẹ́lẹ̀ so ti yé ni sí àwọn náà ni wọ́n ṣe ń kọ nǹkan tẹ́lẹ̀ bọ́n tẹ́mi kàn fẹ́ fà yín ní sí pé ṣé evidence wà. ó dà pé àfáà Munirudin ó dà pé kò yé yín dáadáa. ẹ tún máa sọ̀rọ̀ ẹ nípa Ànábì Muhammadu ó jí nǹkan ogun. ẹ fi yún lẹ̀ kí ni evidence. àwọn kan tẹ̀ mọ̀ ẹ ń tú ìṣẹ̀ ẹ náà ló bí jí pátá níbo ló yọ̀ ń sọ́nù Kùránì kó yé pátá ló jí. ẹ sáà ní sùúrù ẹ má ti lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ kí mi àti kọ́kọ́ dún bí tá a wà náà so náà nísìnyí kò sí evidence wípé wọ́n kọ́ sára àpáta àbí kò dẹ̀ sí evidence wípé wọ́n kọ́ sí ara ẹsẹ̀ ràkúnmí. tẹ bá fẹ́ rí evidence ibi tán kọ́ sí ń bẹ̀ àwọn tó ń ṣe ètò mọ́tìbákùn bẹ́ẹ̀ àwọn kò jáde fún yín pé òun lélẹ́yìn. àwọn tí wọ́n ń ṣe ètò kí nìyẹn. ìkan tẹ bá ti gbọ́nà ni. àgbọ́yìn dáadáa. so now báyìí nìsín ẹ rí wípé àwọn àfà tí wọ́n wá nìsín àfà ò ní evidence wọ́n kàn sọ̀rọ̀ ní wípé wọ́n ń kọ alukurani sára àpáta wọ́n ń kọ sára bàtà ẹsẹ̀ ràkúnmí bọ̀ kí wà lẹ́fídẹ́ǹsì lórí rẹ̀ àwọn tí wọ́n lè gbé kurani wá fún yín lódìdí tí wọ́n kọ farabalẹ̀ jáde àwọn tí wọ́n lè gbé farabalẹ̀ jáde àwọn tí wọ́n lè gbé kurani wá fún yín lódìdí ẹni sùúrù wọ́n gbé kurani fún yín lódìdí wọ́n kó odidi adúrú àdìsí wọ́n kó wá fún yín odidi adúrú tẹ̀fsíìrù wọ́n kó wá fún yín gbogbo rẹ̀ lóríṣiríṣi náà kó wá fún yín bọ̀ wọ́n wá lè mú wá fún yín ẹ farabalẹ̀ bàbá yìí wọ́n wá lè mú wá fún yín wípé nígbà tí àyà kurani sọ̀kalẹ̀ ara àpáta lélẹ́yìí tí wọ́n kọ́ sí o sẹ́ẹ̀rí wípé ẹni tí bá tẹ̀lé irú nǹkan báyẹn ó ń tọ́ yẹn mú ni so ẹ jẹ́ ká fẹ́ tó bá lọ́pọ̀ ẹ jẹ́ ká bá sọ̀rọ̀. bàbá ẹ̀yin gangan lẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ bàbá. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question méjì lọ́wọ́ ms bàbá. so ẹ ṣe ẹ̀yin àfa ìṣe sùúrù. wọ́n kọ sára lẹ́dà wọ́n kọ sára fóònù àwọn èèyàn dẹ̀ memorize ẹ̀. káfà yóò ṣùgbọ́n kí ni mọ́ ni ìbáwọn lẹ́dà yẹn náà ni wọ́n béèrè evidence lọ́wọ́ yín. so ṣé ká máa fi fídíò máa wò ní àbí títẹ̀ ní ká bí ẹ ṣe wọ́n gba gbogbo ẹ̀jọ́ wọ́n standardize ẹ̀. ẹ ṣe sùúrù so nǹkan tí mo kàn deduce ní gbogbo nǹkan táwọn àfa yìí sọ ni wípé Wáràká ló ń bá àwọn ó jẹ́ ẹni tó sọ Muhammadu di òjíṣẹ́ tó sọ di òjíṣẹ́ so ẹgbẹ́ wa tètè ká mọ̀ nínú àwọn àdìtì tí wọ́n àti àwọn ògbé tó lárí tẹ̀ pé Wáràká ó jẹ́ ẹni tó máa ń kọ àwọn ìwé àwọn Christian àbí ìwé àwọn Jew ó máa ń kọ kalẹ̀ so tó túmọ̀ sí wípé kò kí ń ṣe lẹ́dà nìkan ni wọ́n ń kọ̀ọ̀kan sí so wọ́n ti níbi tán kọ̀ọ̀kan sí ṣùgbọ́n eegun ẹran ni Muhammadu àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀
làwọn choose láti lò ní táìmù gbà yẹ àti ó yẹ lẹ́dà. ẹsọ ibi tó ń kọ̀ọ̀kan sí ẹsọ ibi tó ń kọ̀ọ̀kan sí. tẹ́ bá ti pẹ̀lú kí bá dábẹ́ kẹ́ bá ní problem ṣé ká tún sọ̀yìn kalẹ̀ kẹ́ kó kẹ́ nìkan ni. So ká tẹ̀síwájú àfáà wọlé tí yẹn kéèké àbẹ́wò ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ká tẹ̀síwájú. no ẹ jẹ́ kí Muniru yẹn ó dà pé ó wà limiting ti jáde so ẹ jẹ́ ká bá An-Nasratu àbí An-Nasratu yẹn ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀. Okay, so ẹni kò ṣètẹ́ bá ní nípa Islam la máa ń ṣe níbi báyìí. Nípa Islam ni. Nípa Islam ni kí ni ìbéèrè yìí. mo ní pé tẹ́ ẹ bá ti lè win èèyàn lẹ́ máa ń ẹ mute pààyàn. mic yìí ṣe bẹ́ẹ̀ nìkan ló fẹ́ sọ̀rọ̀. ẹ lè win èèyàn lẹ́ ṣe máa ń pààyàn. Àfà Munurudeen ẹ dúró. àti ìpàyín tí torí ṣe pé ẹ̀ ní wújà tó solid. Àfà Munurudeen ẹ dúró ẹ jọ̀ọ́. Question nígbà tí ms baba ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àfà yẹn béèrè pé èdè Lárúbáwá Allah Ọlọ́run ni. Ìgbò wọ́n sọ ṣíní wọ́n sọ èdè tiẹ̀ wọ́n sọ Yorùbá wọ́n sọ gbogbo ẹ̀. Wọ́n wá ní Ọlọ́run tá a mọ̀ sí Allah yẹn Ọlọ́run kan náà. nínú Ọlọ́run tẹ́ ẹ mọ̀ kọ́ ẹ kọ́kọ́ lò ó ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ Ó dẹ̀ náà aláàtẹ̀sí wọlé mọ́lẹ́sí wáyé. ìgbà tí ms baba wa fẹ́ dáhùn wọ́n ní Ọlọ́run ò lójúbọ wípé Ọlọ́run ò lójúbọ wípé gbogbo ibi Ọlọ́run wà. Wọ́n ní gbogbo àwọn Ọbàtálá àwọn òòṣà yẹn wípé àkàsọ̀ ló jẹ́ sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n fẹ́ bi wọ́n pé tó bá wà ní US ṣé wọ́n lè sin Ọlọ́run. ẹ ṣe ẹ lè mute mic yín báyìí. Àkọ́kọ́ nìyẹn. ẹ lè mute mic yín àti ṣe cross question one after the other. So nísìnyí báyìí nílẹ̀ Yorùbá okay àwọn wrong question káàkiri yín lòdì ṣókí nílẹ̀ Yorùbá kì í sin Ọlọ́run so kí ni second question yín. Kì í sin náà nílẹ̀ Yorùbá Ọlọ́run ọdẹ dá wa. Hello Kí la máa wá àwọn fún answer next question kì í sin Ọlọ́run kí ni next question yín. Wọ́n sọ pé gbogbo àwọn òòṣà yẹn pé àkàsọ̀ ló jẹ́ fọ́lọ́run dáná tá à ń gbà sí Ọlọ́run. Wọ́n sọ pé ọ̀rọ̀ tó sọ nígbà tẹ́yàn sí ń bẹ̀ ni mo sọ o. Mi lè ti gbọ́rọ̀ mi délẹ̀ o. ẹ tí wàá hold on báyẹn lórí platform wa ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ òrìṣà we only deal with Islam ohun tí wọ́n gbé wá bá wa so nǹkan tí wọ́n dẹ̀ gbé wá bá yàn ọ̀rọ̀ yín yẹ ẹ kọ́ ẹ lè mute. Adeleke. Dá mi lóhùn nílẹ̀ Yorùbá. Amadeleke ẹ jẹ́ kí n dá wọn lóhùn líbẹ̀ yẹn nínú àyà Al-Qur'ani gan Al-Qur'ani ní yā ayyuhallazīna āmanū ittaqullāha wabtaghū ilayhil wasīla wajāhidū fī sabīlihi la'allakum tuflihūn. Ó ní yā ayyuhallazīna āmanū mo pè ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú èmi Allah dáadáa ittaqullāha ẹ bẹ̀rù Allah wabtaghū ilayhil wasīla ẹ wá ń tẹ́ máa fi ṣàkàsọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ìyẹn ni wípé ẹ lè ṣàdédé dọ́dọ̀ mi àfi kẹ́ ẹ ní kinní kan tó máa jẹ́ gẹ́gẹ́ bí àkàsọ̀ wá sọ́dọ̀ as in ẹ gbọ́dọ̀ ní kinní kan tó máa jẹ́ represent yín. Á dà fún yín. Ṣé ó wá ní ẹ farabalẹ̀ ta ní bá yín sọ̀rọ̀. mo ti gbáyà tẹ́ ká. Mánu yín sọ̀rọ̀ dáadéjáde. Ok ẹ fi wọ́n lẹ̀. ẹ bá ti mọ̀ pé ẹ jẹ́ kí n sọ yín kalẹ̀ ẹ̀kọ́ kan gbà yẹn ẹ mute tá bá ti fẹ́ bá yín sọ̀rọ̀ máa pè yín. Ẹ go ahead. So ó wá ní wabtaghū ilayhil wasīla ó ní ẹ wá kásọ̀ wajāhidū fī sabīlihi. So tí ms bá wá ṣàlàyé fún yín wípé a máa ń fi àwọn òrìṣà lẹ̀ wa a fi wọ́n ṣàkàsọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ni bó ṣe rí náà nìyẹn. So ẹ ṣe. Ó dà ẹ ti dáhùn question mi o. ẹ ṣe ta tó tún ṣí máìkì báyìí ṣé wọ́n ló béèrè question ni. Èmi mo béèrè question o èmi ni mo béèrè question o. Tèbí ok ṣáàṣì hold on. Ẹ̀yin sọ pé ẹ̀jẹ̀ àti ń sin náà lè Yorùbá. Hold on sẹ́ẹ̀. Àkọ́kọ́ first question yín. Amadeleke mo fi pé ẹ̀tẹ̀ ti dẹ́ni lóhùn bọ́yì sọ́ra òkùnkùn Ọlọ́run àti pé ibi gbogbo ni Ọlọ́run wà. Ibi gbogbo ni Ọlọ́run wà jẹ́ báyìí pé Ọlọ́run lè fẹ́ bá sọ̀rọ̀ lẹ́kàn fẹ́ sọ nǹkan tẹ́ fẹ́ ẹ bá a sọ náà ó ti gbọ́ náà ibi tí mo wà yìí Ọlọ́run wà ó wà níbi tí mo wà ó wà níbi tẹ́ wà ṣe understand but Allah ọkàn fine ẹ̀ sí ilé ó nílé ó lójúbọ Kaaba lójúbọ ẹ̀. Ẹ ṣe sùúrù kan ẹ understand the same way táwa náà bá fẹ́ bọ Ògún tí bá fẹ́ bọ Ògún sìn mo ní láti locate shrine Ògún náà tẹ́ bá fẹ́ kírun fún Allah tẹ́ fẹ́ bọ Allah ẹ máa ní láti lọ sí mosque ni ibi tẹ́ máa face ẹ máa ní láti face altar ẹ face Kaaba yẹn mosque ó dàbí little shrine Allah tẹ́ ti fẹ́ lọ bọ ni ẹ máa wá ní láti kọ orí sí main shrine ẹ kíní yìí mi mọ bí ó ṣe ò kí ń sọ̀rọ̀ Islam but at times nígbà míì I realize wípé àwọn tó ń wá béèrè question yìí Fúlàní ni wọ́n so ẹlòmíì dẹ̀ tún ni ó lè má jẹ́ Fúlàní kó jẹ́ Yorùbá ni bó a kàn máa wọ pé òkè ẹ̀ka kan ti educate ẹ̀ díẹ̀ ṣe understand mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan tó ẹ pẹ́ wà ń bí bọ́lọ́run Olódùmarè bí ó ṣe dá ayé àti èèyàn ó yàtọ̀ sí bá Allah ṣe dá èèyàn àtayé
ẹ ṣe máa wá sọ pé Allah náà ni Ọlọ́run. Ọbàtálá ló mọ èèyàn, Ọlọ́run Olódùmarè fi ẹ̀mí sí nílẹ̀ lọ́dọ̀ ẹ̀yin ọmọ lárúbáwá. Allah ló mọ Adam àti Eve pẹ̀lú ọwọ́ ẹ̀. This thing is common sense. Are they the same like that? Ṣé kan náà ni wọ́n? Tẹ́ ẹ bá sọ ẹ jẹ́ kí n délé ẹjọ́. Tẹ́ ẹ bá sọ pé nǹkan tó ń ṣe ń lé yín àṣà àti ìṣe yín ẹ ò ṣe mọ́. Ọlọ́run Olódùmarè ò ní kán lọ pa yín, Ifá kankan ò ní kán pa ẹni èèyàn kankan. But you as an Arab person tó o bá sọ pé o ò ṣe Islam mọ́ nínú abẹ́ òfin Sharia wọ́n gbọ́dọ̀ pa ẹni. Kíní yóò kí ń ṣe nǹkan náà. Allah ẹ jẹ́ kí n máa délé ẹjọ́ ẹni tó ń tan máìkì yìí ẹjọ́ please máa ń sọ̀rọ̀ ẹ̀kan ẹ mute máìkì yín. Allah. Àkámọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa. Báyìí ni àáfàá Muniru ṣe lulẹ̀ lórí ètò MS Baba ní òní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2026. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká padà sílé, ẹ jẹ́ ká jí ọmọ Yorùbá mọ́ gbàgbé orísun rẹ̀.